ìbà olódùmarè ìbà olódùmarè ìbà rẹ olódùmarè alágbá ńlá ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun o olódùmarè o ọba tó ti wà káyé tó wà ọba tó wà nígbà táyé ń bẹ bàbá mi àgbà tí ọmọ wà nígbà táyé ò ní sí mọ́ ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkìnnìún olúwa ní olùṣọ́àgùntàn tèmi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ju ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú ẹ̀mí kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìjú ọ̀rọ̀ olódùmarè ọgọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń dùn mí nínú ìwọ tẹ́ tábìlì ó jẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ o ire àti àánú ni ó máa tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé àmín o ìbà rẹ olódùmarè mo ṣèbà olódùmarè o ọba mi tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni tó taṣọ mọ̀ bí ẹni taṣọ olódùmarè o ọba tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi olódùmarè o arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ olódùmarè o ọba tó ga fíofío tí ọ̀la fi wé olódùmarè o mo ṣèbà rẹ o torí lẹ́yìn olódùmarè kò ṣẹlòmí o olódùmarè náà lọ́ba tó tún kù bí wọ́n bá sọ wọn ò ní lẹ́yìn ọlọ́run náà ni ó mo ṣe bá gbogbo ẹ̀yin tó lódùmarè tún wá gbélé ayé lọ́wọ́ ibẹ̀ yìí yá mi o ọ̀pàgẹ́ ọ̀làkẹ́ o ajígini arìngini ẹ̀yin tẹ́ rìn gìnìgìnì wọnú ọjà ẹ̀yin ìyá mi alágogo dẹ o ẹ̀yin atapá jẹ fún àti fún jẹdọ̀ àtẹ̀jọ̀dòróró ẹ̀yin ìyá mi o ẹ̀yin arógbó aṣọ mọ́balẹ̀ ẹ̀yin ìyá mi o ẹ̀yin tí ń pọnmọ tọmọ ẹ̀ sì jábọ́ abiyamọ níyìn mo ṣèbá yín o èmi á mọ sọ̀rọ̀ kan ẹ̀yin màá mọ sọ pé ẹni tá a bá pè ló ṣòro ǹgà àwọn gangan ni wọ́n ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga o àwọn ni wọ́n ń pè lábíyamọ abiyamọ níyìn o mo fi rùyọ̀ yín o mo júbà yín ẹjọ́jú mi ṣe o gbogbo ẹ̀yin alára gbó pátápátá mo kí yín mo júbà yín ẹ̀kú bẹ́lẹ́dùmarè ti pé orí o ẹ̀yin gbogbo ẹ̀yin tó jẹ́ pé olóòṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ màgbò níyín èèpà òrìṣà èèpà òrìṣà òrìṣà èèpà mo júbà gbogbo yín o ọlọ́bàtálá Ọbàtásà ọba takuntakun lóde ìrànjẹ́ òòṣà àkọ́kọ́ nu mo júbà yín o ògbóni o ẹ̀yin ògbóni fraternity wọn ò gbọ́dọ̀ ṣe kí n má fi ti yín ṣe mọ́júbà yín o mọ́júbà yín o mọ́júbà yín o ẹ jẹ́ kí bà mí ó ṣe ẹ dákun ẹ jẹ́ mọ́ ṣọkọ́rọ̀ mi ó sì mọ́ jáde o wọn ò gbọ́dọ̀ má fi ti yín ṣe má jẹ́ tàn yín ẹ̀yin àwọn kan lọ́lọ́dùmarè ọba gbélé ayé lọ́wọ́ ẹ bá ní òòṣàyé ẹ dákun ẹ bá ń sọ fún lóńtọ̀ ẹnẹ́mi àdìjú ọ̀rọ̀ olódùmarè sọ pé onítọ̀ wọ́n ti pàdánù ọpọlọ ni o ayé ń bẹ o èèyàn sì wà mo júbà yé o mo wárí fáyé o mo forí balẹ̀ fájú ní lọ gbogbo ẹ̀yin tẹ́ jù mí lọ pátápátá ẹ̀yin tá a jọ jẹ́ irọ́ àtẹ̀yin tẹ́ tó ń bọ̀ lẹ́yìn tèmi mo júbà yé o ìbà bá lélẹ̀ yé o ìbà yá lélẹ̀ yé o ìbà tẹ́lẹ̀ṣẹ̀ tó dojú délẹ̀ tí ò wúrun ilẹ̀ mọ̀pẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákòórè támaráyé ń pè alákòókà dágún o ọ̀bá mọ̀kànjú gbé mímì bíi kàlòkàlò mọ̀kànjú gbáyà mímì bíi kàlòkàlò dákun mọ̀kànjú gbáwọn ọmọ mímì bíi kàlòkàlò ilẹ̀ mọ́júbà o ilẹ̀ mọ̀pẹ̀ o ilẹ̀ ọ̀nẹ́kànjú gbẹ̀yìn olólùfẹ́ mi àdìjú ọ̀rọ̀ olódùmarè mi bíi kàlòkàlò tó lẹ́yìn olódùmarè ni olódùmarè sì ni kí lẹ́yìn ọba tèmi tèmi ò lè wò ẹ bá náà mo fa ìmí àdìtú ọ̀rọ̀ olódùmarè jù ẹ dákun o ẹ bá ń ṣírò onítọ̀ wọn nígbẹ́rẹ́ pàkọ́
ẹ sọ pé onítọ̀hún fẹ́ kú bájá ṣe kú tó ń dògbóró ni o ẹ̀ẹ́nà onítọ̀hún fẹ́ wọlé bákùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi tínú yín ṣe ń dùn ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tẹ̀sí ń fọ kankan inú kan àtàyà funfun kan tẹ̀sí fi ń bá mi rìn ẹ má jẹ́ ìtàn yín o gbogbo tó bá jẹ́ ti yín tẹ́ bá ń rò ní dáadáa lọ́kàn yín Olódùmarè a sì máa ṣe fún yín nírọ̀rùn ni yóò ṣe rínú àṣẹ Olódùmarè ti gùn èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo ti dénú nì ṣe mọ̀ pé látọdún tó kọjá láti inú oṣù kọkànlá sí kejìlá àjáde àṣètò ọní tí ó ṣẹlẹ̀ ní o ẹ̀yin tó Olódùmarè ọba bá sì ti pè sọ́dọ̀ èèyàn ẹ má jẹ́ ìtàn yẹn ká máa ní sùúrù ni o bẹ́ẹ̀ ni Olódùmarè ọba ló ní ká ṣẹ́ra ró àwọn nǹkan kan ṣẹlẹ̀ ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè táyé sì rò pé àdìtú ti bá lọ àmọ́ o àdìtú ti dé o mo ti dénú nì mo dé kà mo dé bí ègbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ mo ti dé lọ́nà àrà ọ̀nà ọ̀tọ̀ ni ẹni táwa bá ti pé ó kọ ìjáde lórí ètò yìí tá a bá ti ta sí lórí ètò yìí ẹ má jẹ́ tàn yín irú onítọ̀hún ti gbẹ́nu sí máìkì nu bí àṣà ọ̀gá mi Oríyọmí Àmọ̀ṣáàjì ó ti gbẹ́nu sí máìkì nu nì àdìtú ti dé ibi tọ́gá mi sì ti bá ètò dé ẹni wọ́n ní kí n ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé bí odidi oṣù méjì àbí mẹ́ta ni mo fi ṣètò ìgbà tọ́rọ̀ náà jáde ṣé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀rù bà mí díẹ̀ àmọ́ Olódùmarè ọba rán ni níṣẹ́ ẹ dákun ṣáà ní ṣe ni Olódùmarè ọba níbi tọ́gá mi bá dé bàbá Kọ́lá Ọláwuyì Olódùmarè ọba bá ń fọ̀rùn kọ́gá mi ibẹ̀ lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa ni kò ṣeé má ṣe ni gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin kérúbù séráfù ẹ̀yin Celestial Church of Christ ẹ̀yin CAC Christ Apostolic Church gbogbo ẹ̀yin Gospel Church ẹ̀yin Orthodox Church lóríṣiríṣi mo kí gbogbo yín o ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé orí o Olódùmarè bó sì máa gbà fún yín gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ń kọ́ o mo ṣe àṣàlámà lẹ́kùn fún gbogbo yín pátápátá o nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ní gbogbo àgbáyé àṣàlámà lẹ́kùn o ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé orí wákàtí yín márààrún tẹ̀ ń kí lójoojúmọ́ o kò ní já ṣáṣán láṣẹ Èdùmàrè kí wọ́n lọ sínú ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àwọn baba ńlá baba wa ẹ̀sìn tó ti wà tipẹ́tipẹ́ ẹ̀sìn wa nu nílẹ̀ Yorùbá ẹ̀sìn Áfíríkà nílẹ̀ adúláwọ̀ ẹ̀sìn tó wà ní gbogbo àgbáyé ni kò síbi inú ẹ̀sìn kan tẹ́ẹ̀dé bá ẹ̀sìn àbáláyé nínú ẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ onígbàgbọ́ bẹ́ẹ̀ dọ́dọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ dé Hindus bẹ́ẹ̀ dé àwọn ẹ̀sìn kan ní China ẹ bẹ́sìn ìbáláyé tiwa gangan ẹ bá nínú ẹ̀sìn wọn nínú kí wọ́n máa lo nǹkan tó jẹ́ pé nǹkan Ifá àbí kí wọ́n máa lo nǹkan tó jẹ́ pé nǹkan ọ̀pẹ̀lẹ̀ àbí kí wọ́n tún ní àwọn nǹkan kan tó jẹ́ pé yóò ṣàtàmọ́ ẹ̀sìn tiwa nílẹ̀ Yorùbá mo kí gbogbo àwọn tó Olódùmarè ọba ti rán wá sílé ayé nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn gangan là ń wò gẹ́gẹ́ bí àwọn baba ńlá baba wa àwọn ni wọ́n ń pè ní ancestors bí àṣà àwọn olóyè ìbò ancestors àwọn gangan ni wọ́n julẹ̀ yé àwọn ni wọ́n tẹ̀lé Yorùbá dó àwọn gangan ni wọ́n jẹ́ ẹ̀sìn àbáláyé Ifá o Ifá aráyé ròde aráyé rọrùn pátápátá nífá gbogbo ẹ̀yin onífá pátápátá o mọ kí gbogbo yín o ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé orí o ẹ ní ṣiṣẹ́ o ẹ ní ṣìṣọ́ ẹ ní ṣìlẹ̀tẹ̀ bẹ́ẹ̀ bá ti ń gbé tẹ́ ń gbé jẹlẹ̀ báyìí yọ sì mọ fọre láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin aláràgbó mọ kí gbogbo yín o gbogbo ẹ̀yin Ọlọ́ṣun oore yeye o ọkí gbogbo yín o ẹkú bẹ́lẹ́dùmarè ti pé orí o àníwá yín tì láṣẹ Èdùmàrè o Olódùmarè bó sì túbọ̀ mọ́ gbádùn ayé síwájú àti síwájú sí ẹgbẹ́ lóríṣiríṣi wọn ò gbọ́dọ̀ ṣe ó yé mi dáadáa
ó lè má yẹ́yìn olólùfẹ́ mi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Gbogbo ohun tí wọ́n bá ti ń pè lẹ́gbẹ́, ẹgbẹ́ mèrè, ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀, ẹgbẹ́ inú omi, gbogbo ẹgbẹ́ pátápátá tí wọn ò lè dákọ̀ o. Mo kí gbogbo yín o, yọmọ ju yín ṣe, ní ṣiṣẹ́ o. Gbogbo yín lẹgbẹ́ mi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè pọ̀n. Sì jẹ́ kí n jábọ́, wọn ò sì ní jábọ́ lẹ́yìn yín. Àdìtú ti dé. Mo ti dé nù ni. Mo ti dé lórí àwọn ètò mi tí mo fẹ́ máa ṣe. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ọdún tuntun ni. A fi oṣù January, oṣù àkọ́kọ́, a fi ilẹ̀. A ń parí oṣù kejì lọ náà ni Àdìtú wá dé. Ṣé mọ̀ oríṣiríṣi nǹkan ni mo jáde tí mo ló ṣẹlẹ̀ ṣé mi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Iṣẹ́ tá à ń ṣe yìí, iṣẹ́ ayé ni o. Káyé ọmọ dà wá lágbónú. Èmi ti jáde fáyé o. Mo ti jáde sí yín nù ni. Mo ti fèèyàn mímọ̀ sọ̀rọ̀. Ọmọ kú ayé ni mí. Gbogbo ẹ̀yin ayé, ọ̀yá ẹgbẹ́ mi pọ̀n, ẹgbẹ́ mi sókè. Gbogbo ẹ̀yin ògbóni ayé, ẹgbẹ́ mi pọ̀n, ẹgbẹ́ mi sókè. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ pátápátá, ẹgbẹ́ mi pọ̀n, ẹgbẹ́ mi sókè. Gbogbo ẹ̀yin ológun, ẹ̀yin bàbá wa o, ẹ̀yin babaláwo, ẹgbẹ́ mi pọ̀n, ẹgbẹ́ mi sókè. Mo júbà gbogbo yín pátápátá lẹ́ẹ̀kan sí ní gbogbo Ghana, Abidjan, Nàìjíríà, Benin Republic. Mo júbà gbogbo yín pátápátá. Mélòó mo fẹ́ dákọ̀ bẹ́ẹ̀ bá ní máa dákọ̀ yín. Ilẹ̀ ó gùn, ilẹ̀ ó mọ́. Gbogbo ẹ̀yin bàbá mi lọ́tún àti lósì, nílé lóko àti lẹ́yìn odi. Ẹ sì mọ̀ mí tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé mi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè. N ò ní bẹ̀rù èèyàn títí kí wá ṣe Olódùmarè ọba tó dá mi sílé ayé. Ètò ti yí padà. Bí àṣà àwọn eléèbó, ètò ti change. Ó ti change. Ètò ti yí padà nù ni. Mo ti dénú ni. Ẹ dákun o. Kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ́ o. Bí kú bá pàgbà kan, wọn ò tí ì mọrúkú tí ó pàgbà lágbọ̀ wọn. Á padà bá po lórí ẹ̀ ń bẹ̀ ni o. Ẹ̀yin àgbà náà lẹ sọ bẹ́ẹ̀. Àdìtú ti wá dé báyìí. Mo dé lọ́nà àrà, mo dé lọ́nà ọ̀tọ̀. Ẹ bá ní kẹ́mi Àdìtú ó kú. Onítọ̀hún àṣebá wọn kú bá já ṣe kú tó ń tògbóró. Ẹ bá ní kẹ́mi Àdìtú ó wọlẹ̀. Onítọ̀hún àṣebá wọn wọlẹ̀. Bákùntàn ṣe wọlẹ̀ tó ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Èmi Àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo dénú ni, mo dé kólókó, ọmọ tún lè roko mọ́. Mo tún ti dé kọ́lọ́nà, ọmọ lè rọ̀nà mọ́. Ẹ dákun o. Ibi tí mo ti dánu dúró, tí mo ti fi pọ́ṣ bí àṣà àwọn eléèbó sọ̀rọ̀ prógámù mi. Ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ báyìí. Apá Àgbókíà local government náà ní l'Ógùn State. Wọ́n sì wọnú Ògùn State lọ fínífíní. Wọ́n tẹ àwọn kò mú òkun ọ̀rọ̀ kan jáde l'Ógùn State. Kí n tó wá bọ́ sí state mi. Ẹ dákun o. Nígbà mo dé lẹ́yìn ọdún lẹ́nu lọ́lọ́ yìí. Mo rí pé wà àbàjẹ́ tún ń ṣodo sí ni. Ní agbègbè Ògùn State, lágbègbè Àgbókíà local government. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni ajé ìbàjẹ́ bá ṣí mọ́ lọ́wọ́. Ẹ dákun o. B'Olódùmarè ọba múru onítọ̀hún. Kò tí ẹ̀ sí ní b'Olódùmarè ò ṣe ní mú. Béèyàn ọba mú Olódùmarè ọba ní ó padà mú. Ẹ dákun, mo gbọ́rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rọ̀ náà ṣe mí ń kàyéfì, ó sì dùn mí. Mo gbọ́ pé ní ìlú kan tá ń pè ní Ìdí Ìrókò bọ́dà. Ẹnìkan ń bẹ tó jẹ́ pé ó dá ìjọ kan sílẹ̀, Celestial Church of Christ. Bóyá iṣẹ́ tí wá ń ṣe ó dàbí pé ṣe fàyàwọ́ ń lọ fara mọ́. Àmọ́ àwọn kan tún ń bẹ tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ́ fàyàwọ́ àti A àti B ẹ̀jẹ̀ aṣọ bá wọn.
ẹ dákun o, bá a bá ṣẹra ẹni nílé ayé ṣébi káfẹ̀mí fẹ́ra wa kù ńlọ́wọ́ kàn. Wọ́n sì wo bá ọmọkùnrin yìí sùn ẹ dákun jẹ́ ń pè lọ́mọkùnrin. Wọ́n sì wá ká mọ́ lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́, wọ́n sì dẹ́mi ẹ̀ légbodò. Mọ̀rọ̀ pọ́kùnrin ọ̀hún náà dira èèyàn tó jẹ yóò gbọngbọn ẹni láti ilé tó rọ́mọ Oǹdó ni, ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo èèyàn ọmọlẹ̀ Yorùbá pátápátá béèyàn bá jáde látòǹdó ẹ mọ̀ pọ́kùnrin ni. Èmi mọ̀ Oǹdó dáadáa nínú ilẹ̀ Yorùbá. Mo mọ̀ Oǹdó débi pé mo tún fẹ́ yàwó ń bẹ o. Ẹyin ọkùnrin yìí wọ́n ń pè ní Yọ̀mí. Yọ̀mí nílùú tá ń pè ní Ìdí-ìrókò bọ́dà. Wọ́n sì ká mọ́ wọ́n yìnbọn fún un lóríṣiríṣi nínú Sùtánà. Àwọn agbanipa tí wọ́n sì wá pa ọkùnrin náà, àwọn náà wà nínú Sùtánà. Kódà wọ́n ní wọ́n tún lo kírọ́ọ̀ṣì tí wọ́n ń pè lágbélébùú, wọ́n tún lò sọ́rùn, wọ́n múra tán ni. Wọ́n sì yan ọkùnrin ọ̀hún bọn lóríṣiríṣi kàkàkà. Bẹ́ẹ̀ nìbọn ń dún lọ́tún, nìbọn ń dún lósì kà. Ní wọ́n bá yìn lápá ọ̀tún, wọ́n ó tún yìn lápá òsì kà. Bẹ́ẹ̀ náà lòun náà ń fetí gbébọn, ìbọn sì ní wọlé sí i lára. Àmọ́ ń gbọ́ ọ́tọ́ àyè kan, wọ́n padà mọ́kùnrin tá à ń sọ yìí. Wọ́n gún ṣàkàṣàkà, wọ́n gún lójú, wọ́n gún nímú, wọ́n gún ní gbogbo ẹ̀. Wọ́n bò ó ṣùgbọ́n kò sẹ́ni tó lè dúró. Gbogbo àwọn tí bẹ́ẹ̀ júbà ehoro wọ́n bẹ̀rẹ̀ sí ní sálọ, ẹ dákun o, ta ló fẹ́ kú lójú ìbọn. Kódà níwájú ilé ìjọsìn tá à ń sọ yìí, ọgbà àwọn tá à ń pè ní social corps ń bẹ́ẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn tá à ń sọ yìí, ọgbà àwọn tá à ń pè ní civil defence wọ́n ń bẹ́ẹ̀ o. Àmọ́ wọn ò bí ya ńlá ya ẹnìkan dáa kó dúró, torí àwọn tó wá àwọn professional hired killer àbáṣà sílẹ̀ pé wọ́n ní àwọn agbanipa tó jẹ́ pé wọ́n gbójú wọ́n gbójà ni wọ́n wá pa ọmọkùnrin yìí tá ń pè ní Yọ̀mí. Iṣẹ́ tí sì ń ṣe iṣẹ́ fàyàwọ́ ká kó ráìsì ká ṣe gbá ká ṣàwo ni. Ṣé gbàgbé pé ṣe fàyàwọ́ gangan ni iṣẹ́ tí wọ́n yàn láàyò nílùú tá ń pè ní Ìdí-ìrókò. Gbogbo Òkìá local government iṣẹ́ fàyàwọ́ ni iṣẹ́ wọn, tíjọba kan ò sì lè bí wọ́n léèrè wò. Nítorí pé kò sí iléeṣẹ́ kankan ní gbogbo agbègbè náà. Ìjọba ò rántí wọn kí wọ́n kó nǹkan wọlé kí wọ́n kó jáde níṣẹ́ wọn. Àwọn gangan ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Bí nǹkan ò bá wọlé láti Ìdí-ìrókò àbí nǹkan àbórí omi títí máa ń wọlé láti orílẹ̀-èdè míì kí má dàákọ ẹ̀. Bí ò bá wọlé ẹ dákun yóò àfẹ́ẹ̀tì Nàìjíríà o. Àwọn kan jẹ́ ń bẹ̀ tí wọ́n ṣe mú ń bẹ̀. Ìjọba ló sì rége mọ́ wọn lẹ́yìn tí ìjọba sọ pé kí wọ́n má kó nǹkan wọlé kí wọ́n má kó nǹkan jáde. Àtìgbà náà ni wàhálà ti ṣẹlẹ̀, ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó láàrin wa. Ẹ dákun, ṣé pípa lọ́kàn, ṣé ká para wa lọ́kàn? Ẹ dákun, ṣé ká ránṣẹ́ kú síra wa ẹ lọ́ sì tún wá kàn ní. Wọ́n sì pọ̀ ọmọkùnrin yìí ní fọnáfọnṣù. Ó kú o, ó lọ fáyà, ó lọ fọ́mọ, ó lọ fẹ́bí, ó lọ fárá, ó lọ fúnjọ Olódùmarè, ìjọ Ọlọ́run alààyè tó dá sílẹ̀. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo lọ sílé ìjọsìn náà. Nígbà tí mo débẹ̀, àánú ọkùnrin náà ṣe mí, àánú ìdílé ẹ̀ ṣe mí, ẹ̀rù bà mí. Ẹ dákun o, gbogbo èyí tẹ́ ẹ pa Yọ̀mí, ẹ bá rò kẹ́ tún rò kẹ́ tó ṣe é. Torí ilé ayé tá a wà yìí, iṣẹ́ ìgbàgbé pé gbogbo wa láàkú. Kò sẹ́ni tí ò ní kú o, kò sì sẹ́ni tí oko bàbá rẹ̀ ò ní dìgbòrò. Inú ọkọ̀ ní gbogbo wa wà. Wọ́n ní kálukú bá ti dé bus stop ẹ̀ yọ́ sì máa jábọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ tàn yín, èmi mọ pa lágbájá o, èmi mọ pa tàmẹ̀dò. Ẹ jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àṣọkúṣọ fún yín.
bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́pá sábàbí ni àsìkò onítọ̀hún tó ní o. àsìkò onítọ̀hún ló tó bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́pá. bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́pá àsìkò ẹ̀ ló tó. akànfi ti yín ṣe sábàbí ni àmẹ́jìyà ẹ padà ewé yá. ilé ayé náà sì ti jìyà yín kẹ́ tó lọ sórun àjàǹde torí gbogbo aláwo bẹ́ẹ̀ ni bójú ṣe mọ́ tilẹ̀ mọ́ ńlọ́jọ́ àti sùn wá ń súnmọ́ sí i. ẹ̀bájá ṣeré nílé ayé èmi àdìtú ọ̀run Olódùmarè ẹyẹ méjì tí ẹ jàṣà mo fẹ́ tan ọ̀rọ̀ náà nù. mo fẹ́ gbá wọn nǹkan kan jáde. ẹ dákun o ẹni bá fẹ́ pè mí àdìtú ọ̀run Olódùmarè ẹjọ́ pè mí sórí nọ́mbà yìí 080 nọ́mbà Nàìjíríà ní 080 26 26 51 51 79 79 52 52. ẹ pè mí sórí nọ́mbà ọ̀hún. mo fẹ́ tan ọ̀rọ̀ náà jáde ìyún àkọ́kọ́. ọ̀rọ̀ kejì tí mo tún fẹ́ gbé síta o èyí tó bá gbá lọ ọ gbọ́dọ̀ gbábọ̀ ni ọ̀rọ̀ Gbókíá ìlú tá ń pè ní Gbókíá Kingdom. èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹyẹ méjì tí ẹ jàṣà ire ni ó ṣe wọn ò ní ṣèkà. ìbíre bá sì bíbí ìpàdé dọ̀run ọtí ẹ̀ sọ́run gangan nínú tá à ń ṣe yìí kò síkú lójú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. bẹ́ẹ̀ bá rójú mi bọ́bá ilé funfun àtíkè ni mo kùn àtíkè ní bẹ lójú mi kò síkú kankan lójú mi kò síkú lójú aya mi o kò sì síkú lójú àwọn ọmọ mi. mo sọ fún yẹn ní bá ní kí n kú àbáyà mi àbọ́mọ mi onítọ̀hún á sì bá wọn kú bájá ṣe kú tó ń tògbóró á sì tún bá wọn wọlé bágùntà ṣe wọlé tó ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. ire làwa ó máa ṣe o lórí ọ̀rọ̀ Gbókíá. nígbà tí ṣòro náà dé láti inú oṣù kọkànlá sóṣù kínní àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè ò rẹ́ nìkankan o. ẹ má jẹ́ tàn yín àwa yìí gbè síbì kan o. iṣẹ́ tó Olódùmarè ọba gbéràn èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè nù n ò gbọ́dọ̀ gbè síbì kankan. a gbọ́dọ̀ gbọ́ tapá kìíní ká gbọ́ tapá kejì ni mo sì ti wá dénú ni. ètò tí mo tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ètò lọ́balọ́ba o ọba ilẹ̀ Yorùbá Gàrú Àdìbí bó lẹ ṣe ń ṣèlú tìlú ń túbà tó ń túṣẹ́ èyí ń yàtọ̀ sétò tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ń ṣe látẹ̀yìn wa. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá kódà nínú ọba ilẹ̀ Yorùbá èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọ́n ti fíṣì tí ọba 16 mẹ́rìndínlógún 16. ó tọrọ lásìkò ẹni tí bá ń ṣẹlẹ̀ nínú ìlú tá a bá fíṣìtì ó làwa ó sọ̀rọ̀ lé lórí o. mo fíṣìtì ìlú tá a ń pè ní Gbókíá gẹ́gẹ́ bẹ́yìn olólùfẹ́ mi ṣe mọ̀ pé lórí Gbókíá mo ti sọ̀rọ̀ tó pọ̀. mo fíṣìtì Gbókíá ó ti dẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fíṣìtì wọn mo bá wọn níbi tí wọ́n ti ń fi àwọ̀ ojú gíláàsì tí wọ́n ti fi ń ta àwọn tí ò lójú lọ́rẹ àwọn tó ti dàgbà tó jẹ́ pé ojú wọn ti ń relédè wọ́n ń tẹ̀tẹ́ẹ̀sì fojú wọn. àwọn tó bá nílò gíláàsì àwọ̀ ojú wọn ó sì gbé fún wọn. àwọn tó bá nílò oògùn wọn ó fún wọn. kódà àwọn tó nílò owó wọn tó ń fún wọn. nígbà mo lọ Gbókíá ìlú Gbókíá tí mo débẹ̀ ara mi bù má ṣọ. mo wò ó sùsùn mo rí páwọn tó wà yìí kì í ṣe tòsí wọn ti wá ẹ̀tí headquarters ni wọ́n ti wá. àwọn dókítà tán mọṣẹ́ tán kọ́ṣẹ́ tán sì mọṣẹ́ yánranyánran ni wọ́n wá. wọ́n sì wá sínú ìlú Gbókíá. mo ṣẹ́raró mo dúró sẹ́yìn ibìkan mò ń wòye wọn ò kúkú dá ìmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ̀. nígbà mo rí gbogbo ẹ̀ mo lẹ́ni tó ṣe léyìí ọmọ gbìyànjú o. ta ló ṣe léyìí? wọ́n láwọn tí wọ́n ń ṣèjọba nínú ìlú Gbókíá ni
ṣé ẹ gbàgbé pé mi àdìtú ọ̀run Olódùmarè mo ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Ipòkíà, mo ti sọ̀rọ̀ lórí kábíyèsí tí ń bẹ ní Ipòkíà. Wọ́n ń pe kábíyèsí ọ̀hún ní Yíṣà Ọláníyan. Mo ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ òjòyè olóyè ẹṣẹmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ti sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ wọn. Kódà kò sẹ́ni tí wọ́n ti sọ̀rọ̀ sí nítorí pé ìta gbọ́ ni pé ọmọdé ń kú àgbà ń kú nínú ìlú tá ń pè ní Ipòkíà. Nǹkan tuntun nǹkan ọ̀tun ò wọlé sí Ipòkíà. Àmọ́ gba mo débẹ̀ mo ráwọn nǹkan kan tó ṣàjèjì tí wọ́n padà fi ṣètò tẹ́sí gbọ́ nínú ètò mi láìpẹ́ láì jìnnà. Ẹ gbọ́ nínú ètò mi láìpẹ́ láì jìnnà wọ́n padà fi ṣètò. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ti ṣe sínú ìlú Ipòkíà. Ta ní bẹ́ẹ̀ wọ́n ní kábíyèsí náà ni. Kí ló kọ kábíyèsí ọ̀hún bóyá lómìn ni. Wọ́n tún ní Yíṣà Ọláníyan tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé kábíyèsí kìí ṣe kábíyèsí kìí ṣọba kò ṣe dáadáa. Ibi tó ti ṣẹ̀ wá kìí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà kan tí mo ti sọ̀pọ̀lọpọ̀ ètò lórí ẹ̀. Èyún kábíyèsí Yíṣà Ọláníyan. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí, mo wá tẹnubọlẹ̀, mo fi mú fínlẹ̀ tí wọn ò sì ní fi mú fín pàǹtí. Mo wá ṣàwọn iṣẹ́ ìwádìí lóríṣiríṣi. Mo mú gbogbo òkun nǹkan tí mo fẹ́ mú jáde o. Wọ́n padà wá máa ṣètò. Ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́nu mi torí Ipòkíà gangan mo ti fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá Káàárọ̀ Oòjíire. Bàbá mi o, ẹ tì mí lẹ́yìn o. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní o. Ọ̀fẹ́ pọ̀ndí àìjò pépé ẹni tí wọ́n ń tì yígbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá mi nu bí bàbá ò gbà pé bí wọ́n ní àdìtú bí wọ́n bá ṣe pọ̀ gáà mi o the great white lion wọn ò tí ì ríṣẹ́ ní epo abẹ́ wọn mo ṣì wà. Ọláyọmí Kóìkí ẹ bá rí Jẹ̀bú ẹ dákun ẹ bẹ̀rù wọn. Ipa yóò lè ká Kóìkí Media. Bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bá pé Kóìkí yóò ní white lion. Bàbá mi lẹ́yìn méjèèjì, bàbá mi nu àti bàbá fada àti grandfather. Mo gbédè dáadáa, mo gbé ìbò grandfa àti fada, mo gbé ìbò mo pè yín. Ẹ dákun ẹ tì mí lẹ́yìn o, ẹ má dojú ó tì mí o, ojú ò gbọ́dọ̀ tì mí. Ètò tèmi àdìtú ọ̀run Olódùmarè bẹ̀rẹ̀ yìí n ò bẹ̀rù èèyàn o, mo bẹ̀rù Olódùmarè ọba. Ẹ̀yin mọ́nímọ́ní, ẹ̀yin mọ̀yàmọ̀yà, ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan burúkú lábẹ́ aṣọ, ẹ dákun ẹ máa ṣe lọ o. Ẹni bá ń ṣe rere kó múra, èèyàn tí bá sì ń ṣèkà ẹ dákun ẹni kó tẹra mọ́ o. Àtórí àtìkà ẹyọkọ ò ní sọnù nígbẹ̀yìn. Ẹ̀yin tẹ́ ẹ payọ̀ mí o, ẹ lọ múra, ẹ̀yin náà ò ní kú mọ́ àbí. Ọ̀rọ̀ ó jáde ẹ sì gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwa yìí ti ṣiṣẹ́ àwọn iṣẹ́ ìwádìí kan. Wọ́n bẹ̀rẹ̀ lórí ẹ̀ láìpẹ́. Intro eléyìí bí àṣà àwọn eléyìí ẹ gbàgbó tí yín ẹ lọ rè máa ṣe tẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ ni o, n ò ní wẹ́yìn olólùfẹ́ mi tì láṣẹ Èdùmàrè. Ẹ lọ sí YouTube mi Àdìtú Ọ̀rọ̀ TV, ẹ lọ subscribe sí kí ẹ lè máa rí gbogbo àwọn fídíò fọ́nrán oríṣiríṣi tí n bá ń dọ́pù. Mo ti dénú ni àdìtú dé, àdìtú Olódùmarè ti padà dé o. Ọmọ bàbá Kọ́lá Ọláwuyì ẹ kú kalẹ̀.